SAKI nìyẹn ọmọ ògo òrọ́kì àgbẹ̀dẹ òrọ́ bàbá. ayérò fẹ́ lóhun kọ̀ mí wọ́n sì bá mọ̀ so lọ. èrè ni wọ́n ti ń bọ̀ ló bá mọ́kọ́ wá. èmi náà ò ní bẹ́ẹ̀ mú ṣubọ̀ lágbẹ̀dẹ. kò sí onírè wọn òrùkọ, kò sí onírè wọn òyẹ̀, kò sí onírè a ò ní mẹ́rú ṣékélé ṣáájú. òkè dúdú igbó sábàrí ọmọ kúrú níwájú ológun. asábàrí ò kọjá, ológun kò ní kéré. pọ́jọ́ bá díjọ́ ọjà wọ́n ní ẹ sáré pàṣàbàrí. wọ́n ní bó bá dọjọ́ eré wọ́n ní ẹ wó lóògùn lọ. ọmọ ogun mọ̀ṣó ẹ̀yin lọ má ṣàlè jẹ̀gẹ̀ bẹ́ni tí òróbìnrin. bẹ́ẹ̀ ni aya ń bẹ nílé bí ogún bí igba. a kì í bímọ fún wọn nírè ká kò ṣe owó níná o. ìgbà ńlá tẹ ẹ̀rí ni bàbá yín fi ń kó fáyọba. ẹ̀yin lọ́mọ òkú òrọ́kì àgbẹ̀dẹ òrọ́ bàbá. bó o bá finá wá ní o ṣeun, bó o sì finá wá ní o ṣeun. fíná ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ. bálágbẹ̀dẹ ò bá finá tọlọ́kọ́ taládàá ó dá mi lójú wọn á máa rò lọ́nà oko. wọn ní bàbá yín ti mẹ́rin jẹ lójú onírin. kó fẹ́yìn ẹ̀gbẹ́ wò yóò sì mọ̀ pé eyín alágbẹ̀dẹ ò rọrin. tó ọmọ kẹ́hìndé àbọ̀ mi rèé. òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n fà fún ni ò jẹ́. àmọ́ bí wọ́n bá bí ọ́ lè rè wípé ta ló kọ́ lébi sí tẹ́yìn kẹ́ ẹ sọ fún wọn wípé Aláàfin èdè lèmi jẹ́. ẹ tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára ká máa gbọ́rọ̀ tó kù bọ̀. ẹ láìkí péjì mi lórí Facebook, ẹ lọ sórí Instagram ẹ tẹ̀lé mi Aláàfin èdè lèmi jẹ́. ẹ subscribe sórí YouTube channel mi. ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni kò gbówó dé ká lè máa jẹ̀gbádùn ara wa ní làgbájì gan. Aláàfin èdè ilé yá. ìpàdé níjọ́ bí ọjọ́ rẹ̀.